ẹ wá wo Yorùbá lónìí bó bá ti ẹ̀ gbọ́rọ̀ ìsọkúsọ wọn ń gbọ́ àjàjá àjàjá àwẹ̀ láàrin àwẹ̀ láàrin ọtí ìwọ̀dí lóòótọ́ ṣùgbọ́n àwọn bíbá ẹ máa fọ̀rọ̀ Ọlọ́run ṣeré ẹ fẹ́ káwọn èèyàn mọ̀ pé ẹlọ́pọlọ lásán ẹ fẹ́ pẹ̀ sí pé ẹbẹ̀rù ọba tọ́jọ́pọlọ gangan. àwọn tí wọ́n wí nù àwọn mànáfìkì tẹnu wọn mú àwọn àfáà mànáfìkì tẹnu wọn mú ànábìlẹ̀ ẹ máa retí wọn lópin ayé àfáà ni o ṣùgbọ́n bí ẹnu lásán ni ìbẹ̀rù ọlọ́gbẹ̀gbẹ̀ òsìkèrè kò sí. irú àwọn tí wọ́n wí bẹ́ẹ̀ wọ́n á sọ pé ẹwọ́ èmi ó bẹ́sẹ̀ rí mi yìí èmi sábà àti wọ́n lè mú ọtí lára ẹsẹ̀ rí mi yìí ó ẹnu pé nǹkan lè sọ nǹkan kan pọ̀ ọ̀rọ̀ ṣìnà nìkan àbí ẹ bá bẹ́ẹ̀ túnú yín náà tó lè sọ̀rọ̀ ṣìnà kọ́ jáde ẹ̀rù Ọlọ́run ọba ni o ṣé tó bá mọ́ ń bi ọtí ṣé sì náà ò lè gbé ọwọ́ náà ọmọ ọba tó ń bá sọ ni ó ṣe jẹ́ àwọn èèyàn wá ti ń ṣe fáàrí pé èmi máa ń bi ọtí o mọ̀kàn sọ̀rọ̀ ọtí bákan ni o mo mú ọtí rí láyé mi dẹ̀ ní mú láíláí àmọ́ ṣe na ìyẹn bá lọ́wọ́ mú rí wọ́n dáhùn. lọ́dọ̀ bá sọ pé bóun ṣe wà wọn ò ṣe ṣìnà rí o àwọn ọjọ́ dáhùn wà wọ́n mú láhán ẹ̀ẹ́dẹ̀ rí pé wọ́n nímọ̀ lóòótọ́ ṣùgbọ́n àdánwò lọ́lọ́run fi hàn ṣe fálìwọ́mọ̀ ara àwọn mọ̀zọ́hírù tí àwọn nǹkan tí ó hàn táàfì ní ìdí tọ́ ìfànù àwọn nǹkan tí ó hàn tí ó pa àlìwọ́mọ̀ wọ́n kàn ń bọ́pọlọ àwọn ọ̀dọ́ jẹ́ wọ́n sì ń bọ́pọlọ ẹ tó fẹ́ bẹ̀rù Ọlọ́run jẹ́ wọ́n ń bọ́pọlọ ẹ tó fẹ́ gbọ́rọ̀ jẹ́ wọ́n ti sọ social media dìdàkudà wọ́n sọ al-khitabul islami dídèdè rẹ̀ ó wá di pé tí wọ́n fẹ́ máa gbọ́rọ̀ Islam nísìn ẹni máa mọ̀ tẹ́ẹ̀mù bẹ̀gàn àbíkẹ́ ẹgbọ́ kan kíkọ́ ba ìtẹ́ ẹgbọ́ jẹ́ ìgbà tá àfáà bá sọ̀rọ̀ ṣìnà táwọn èèyàn sunkún lẹ́nìkan wá débẹ̀ tó wá ní owó ọmọ tí ṣùgbọ́n wọn ọmọ bí ṣìnà ẹni tí ẹ bá sọ kò níwò wípé nígbà orí àwọn ẹgbẹ́ ọ̀fà kan ní ọmọ bí ṣìnà yìí èrò alẹ́ ní àwọn ọmọ kankan sí àṣì wọ́n mọ̀ bá nǹkan jẹ́ lára àwọn èèyàn bet ẹ mọ̀ gbọ́rọ̀ mi lásìkò tá a wà yìí sákírátù lè jáàlì ń dáwà láàmú tó ní gbogbo nǹkan sẹ́rà àfà àwọn tẹ́ pẹ̀lú àfà ẹ̀ẹ́rì páwọn náà in tí wọn ọmọ náà ń dáwọn náà láàmú torí sẹ́rà àwọn àfà àwọn orígun kan ń bẹ tí wọ́n bá ti mọ̀ tó bá ń sọ̀rọ̀ bí aláìmọ̀kan náà wọ́n sì máa sọ̀rọ̀ orígun mẹ́rin ni ìjà àfà àtọ̀fẹ́ sọ̀rọ̀ lóní sẹ́rà orígun mẹ́rin àfà ọmọ díplé ni orígun mẹ́rin kí mo wí orígun mẹ́rin ni àfà ní máa ní tí ó mọ̀ dáadáa yóò mọ̀ yóò yé yóò mọ̀ gbénú ẹ̀ yóò mọ̀ dà lọ́pọlọ láàmú bẹ́ẹ̀ náà ni yóò mọ̀ da ọkàn rẹ̀ láàmú tá àfà ọba ti ní mẹ́rẹ̀ẹ̀rin pé kódà kó ní méjì àbí kó ní mẹ́ta yóò dà ẹ̀ láàmú. aláwọ̀kọ́ àwọn àfà máa mọ Ọlọ́run wọ́n mọ Ọlọ́run máa da ọpọlọ wọn láàmú àtọkàn wọn ìyẹn náà pè ní rọ̀bàníyùn àwọn tó pé àfọlọ́hun wàláhì mo fi Ọlọ́run búra ṣe àfà lè mọ kí ó jẹ́ àfà rẹ̀ lọ tí ó sì ní mọ Ọlọ́run gbogbo tó fẹ́ sọ ń pọ̀ Ọlọ́run kò ju ahọ́n lọ láti inú ìwé sọ́dọ̀ èyí tẹ́ ń gbọ́ àmọ́ nù tí ẹ̀ gẹ́gẹ́ Ọlọ́run ò gbé bẹ́ẹ̀ tẹ́ bá ti wá rí àfà tọ́lọ́run ọba ti gbé inú rẹ̀ tó ń jẹ́ orígun aláwọ̀kọ́ wàláhì ìfẹ́ inú ni ọmọ gbénu ẹ̀ ìfẹ́ inú wọn wà máa tún gbogbo tọ́lọ́run bá ń sọ yọ́ máa tún rẹ̀ síbi tó bá fẹ́ ṣùgbọ́n tí àfà bá ń fi ìbẹ̀rù Ọlọ́run tún ṣàlàyé explain ọ̀rọ̀ Ọlọ́run ẹ gbádùn ẹ̀ kí ló dé orígun kan ní orígun mẹ́rin ń gbé inú ẹ̀ ẹ̀rù Ọlọ́run máa bá ẹ̀rù Ọlọ́run máa sí kí ni yọ́ máa bá kò ní fẹ́ sọ jù kọ́ mọ́ bá gbáhùn lẹ́nu kò ní fẹ́ sàṣe ètò kọ́ lọ mọ́ bílé pé ṣé oṣù jíṣẹ́ pé ní kọ̀rọ̀ àti gbangba lọ́lọ́run wọn máa dẹ́rùbá
yọ́ hàn nú ìròrí ẹ̀ torí pé tí ìròrí tẹ́ bá fìfẹ́ nú rórí ó yàtọ̀ sí tẹ́ bá fi ìbẹ̀rù Ọlọ́run sí kíni o rórí tẹ́ bá ti fi ìbẹ̀rù Ọlọ́run róní ẹ máa fààlà sí aláàmì pé mọ́kàn lọ́lọ́run ìròrí mi mọ́sọ̀ ìtí ó bínú sí. That's number one. Ìkejì níbi ìjà àfà ó náà ní kọ́kọ́ ṣe ànábì ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ní kí Ọlọ́run máa gbénú èèyàn ọ̀tọ̀ ní kí ìgbàfà náà bí kọ́mọ̀ sí kíni kọ́ máa gbénú èèyàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó ṣe rí àfà tẹ́ bá ti gbàfà náà bí báyìí yọ́ mọ̀ wá súnmọ̀ káàkiri ni yọ́ láìkẹ́ bí nǹkan mi gbogbo tó bá ti gbọ́ pàdánù bí wé àbò orí pàdánù bí ṣe àbò ẹgbẹ́ mi yọ́ máa jẹ́nu ẹ̀ ni yóò sì máa fi ànábì máa làbóhùn ṣe tẹ̀lé Ọlọ́run sí ànábì ló máa jẹ́ mọ́dẹ̀lẹ̀ kò ní jẹ́ pẹ́ nìkankan ní kíni o mọ́dẹ̀lẹ̀ ṣe ní láàrin méjèèjì aláwọ̀kọ́ yìí ibẹ̀ làáfà ní ti máa jẹ́ rọ̀bá ní yọ́ wà sọnù bí méjì yòókù tí wọ́n fẹ́ sọ yìí tí ọba sọ́ra rẹ̀ ẹgbẹ́ lọ́dọ̀ ni wàláhì ó sọ̀rọ̀. Ẹ̀kẹta báàfà ṣe wulẹ̀ kó ṣe pé òun gbádùn tó ẹ ti rí pọ́ tẹ̀lé Ọlọ́run ó sì tẹ̀lé ànábì àfáà ni ó náà gbọ́dọ̀ gbà fún yàn tẹ́ bá tẹ̀lé àwọn àfáà tí ó sọ pé òun ọ̀ láàfáà àbọ̀ òun wà bí wà pé pọ̀ láàfáà ẹ ti ráwọn èṣù bó ṣe rí mo sọ fún yín ẹjẹ́ ìṣòro fún yín tí wọ́n bá yẹ pé falsafa ni tí n bá tẹnu bọ̀ ẹ gbà ṣùgbọ́n fílẹ̀ bẹ tọrọ lọ́rọ̀ ni àti Allah wa àti rasula wa ulil amri minkum anybody lọ́rọ̀ bá rí anybody kódà àdẹ́bì jọ fún ẹ ṣẹ́gbọ́n òun ni wa àti rasula ọlọ́run báwo náà wù àti Allah wa àti rasula wa ulil amri minkum torí pé náhíyà kéèyàn lọ́gà kéèyàn bá kó ń lọ́gà yìí máa jẹ́ kí àfọ́ ọmọ máa bẹ́ ó sì máa jẹ́ kí ẹni tí bá ń tẹ̀lé àfà náà kẹ́kọ̀ọ́ pé ó yẹ kéèmì náà lọ́gà táfà bá ti fẹ́ dagboru bí ṣe ń takà àfà rẹ̀ náà máa takà àfà láàfà kò ní ráfà kan tí ó respect kò wà ní láàlà níbi ìtẹ̀lé bẹ́ẹ̀ náà ni ò ní láàlà níbi tí bá ń wí jáde gbogbo àwọn Ibn Taymiyyah yẹn ó lè máa ní wọ́n ní mistake tọ́lá àbá gan tọ́kọ̀hún gangan kọjọ́ lójú ẹgbẹ́ mínísìn irú wọn bá wà láì mọ̀ fọ́lọ́mù bá ṣe wọ́n a máa ṣe jargon tí bá ń pọ́n àfá kan wọ́n tàn yìí ni tí wọ́n ní àfá àbáyìí nìkan ni wọ́n gbà fún ọ́n tàn yìí ni kò gbà fún ẹgbẹ́ mínísìn gbogbo ẹnikẹ́ni tẹ́ bá ti rínú àfá tó bá mẹ́hẹ̀ ń bí Ọlọ́run kì sáfà ìbẹ̀rù Ọlọ́run ni ó kéèyàn ọmọ abẹ̀rù ẹ̀ kọ́mọ́ fi yà jẹ òun ọba mẹ́hẹ̀ níbi ìtẹ̀lá ànábì ànábì ń sáà ń wò ó ti ṣubú ẹ̀kẹta ká lọ gáàtì ẹ̀ náà gbogbo àwọn àfá àtọ̀pọ̀ ibi tó ń gbogbo wọn lọ́gà lọ́jọ́ wọn dà láàmù yorùbá àwọn yìí gbogbo wọn ló fúrí ìrìn sọ tó wọ̀n kọ̀sẹ́jọ́ ọmọ bírètì ẹ̀ ìmọ̀dẹ̀rẹ̀ kìí ṣe bí wúmọ̀ ìbẹ̀rẹ̀ ìmọ̀ bẹ̀rẹ̀ kẹ́ àmọ́dẹ̀rẹ̀ tọ́lọ̀ ń wí tọ́jọ́ ilmù ìdáyà àwọn àfáà ó yí wọn ìmọ̀ sí wọ́n ti kó nǹkan pọ̀ wọn ètò jẹ́ ilmù ìdáyà gangan wọ́n ti pé ògan torí jẹ́ báyìí pé tó ṣe àdíìsì kò ní ìdí ẹ tó ṣe àdíìsì ọ̀tọ̀ ni ẹ tó ṣe kùránì ọ̀tọ̀ ni tí ẹ tó ṣe kùránì bá ń sọ̀rọ̀ lọ tọ́ débi àdíìsì ó ní ustaz wọ́n dàpọ̀ àdíìsì lẹ́yìn ṣe kí lẹ́yìn ṣàdíìsì ẹgbẹ́ wà ní bẹ́ẹ̀ náà ni aládìsí náà tó náà máa ń sọ̀rọ̀ lọ lónìí ayàkọ́ ẹ̀yẹ ẹ̀dẹ́kun ẹ jẹ́ kí àfáà onípa àríwá ń ṣe kéré automatically gbogbo wọn náà ní ìdí ẹ̀chọ́ coordinate wọn generally but today àwọn àfáà gan òfin alápèjúwe pé ó yẹ kéèyàn máa ṣe mùtábà ẹ gbọ́dọ̀ gbà fáwọn tọ́lọ́ bá gbà fún tọ́lọ́ fi ń ṣe àmì bẹ́ẹ̀ látòrí ẹ̀ ń tọkọ tí è dórí àwọn tó ẹ pé ó ṣàǹfààní nínú kí ni o ìmọ̀ wọn ẹ má fojú rere wọn nítorí kan méjì ìyẹn yóò fà àlùbáríkà sọ̀rọ̀ ẹnu ẹ̀ ó ní máa sọ jágọ́n bó ṣe ní mọ́ sọ mú yóò sì fà àlùbáríkà fún ẹni tí bá ń gbọ́ náà pé ẹni tí mo máa ń gbọ́rọ̀ rẹ̀ ó gẹ́ máa kóòtì àwọn àfáà báyìí
níbo míì ò ní sọ̀rọ̀ àwọn tó sì ń bá sọ̀rọ̀ wọ́n ní ìdí ọ̀rọ̀ tó sọ ṣùgbọ́n gbà tó ti pé àwọn àfáà kan láàfáà àwọn ti sọ táwọn bá ti gbọ́ ẹnu rẹ̀ náà ti pọ́pọ̀ àfáà ní ẹ́ Yorùbá òye bí mo ṣe wà kí ọ̀rọ̀ Islam ní máa sọ bẹ́ẹ̀ ẹ ti mọ àwọn àfáà ti ń pàlẹ́ ń pàbà àfáà mi ṣe kà bá kílé ọmọ Ibn Taymiyyah làwa ọmọ Hassan Banna làwa ọmọ Muhammadu bin Abdul Wahhabi ni wa abẹ́ẹ̀kọ́ ni ọmọ àwọn àmọ́mù mẹ́rẹ̀ẹ̀rin ni abẹ́ẹ̀kọ́ ni so tó bá mú tí ń bá sọ̀rọ̀ kan tó bá ti rí àwọn àfáà wa táwa náà gbà fún tí wọ́n bá ti sọ wọ́n ló lọ ẹ̀rù òní ìbò abẹ́ẹ̀kọ́ ni tí wọ́n èkú mẹ́sẹ̀ rí yìí abẹ́yẹ ọ̀rọ̀ ní ìlú sọ gbogbo yóò sì ní ìdí abẹ́ẹ̀kọ́ ni èyí ló sọ pé nítorí pé èèyàn já ṣáájú òwò lọ́wọ́ àwọn gbogbo ọ̀rọ̀ gbogbo ló ti wí aṣíwájú ẹ̀dá ẹ̀bẹ̀ lójú ayé ẹ̀ àwọn akáǹbẹ̀ ọmọ òun ló wí lọ́lọ́wọ́ aṣọ pọ́dà ó sì kọ́sì wọ́n sí kéde kọ́ máa rí bẹ́ẹ̀ kí ni wọ́n fi kọ́ wọn ẹ̀ bọ́lá mi yé nìsín àgbọ́dọ̀ àwọn sẹ́rẹ́ àwọn àfà wọ́n kálukú wọ́n níbi tí wọ́n wọ̀ lọ tí a láǹfààní tá a sì kéde tá a jẹ́ ń bẹ̀ láti sọ pé ẹnu kátà mẹ́rù bá wí ni ọgọ̀ bíi tasutasu ó lè rí ẹnìkan tí wọ́n sọ pé nǹkan mi ò wọ́n fẹ́ gbọ́ àwọn bàbá wa kan bẹ wọ́n ní nǹkan mi àwọn fẹ́ gbọ́ àwọn tá a bá gbọ́ lẹ́nu àfà wọn àwọn gan máa ń gbọ̀ wájú àwọn ọmọ wọn gan tá a bá kéré tán abẹ́kọ̀ọ́ ni nímọ̀ ni kódà tó bá tún rí wá bá wà náà kọ́ ọ̀sán máa pàánù fún ẹmọ́ rí kiri báyìí tọ́lá rẹ̀ fi pọ́n alé wí fún àǹkọ̀rọ̀ káwọn wá gbé jáde nígbà pa àlàsíkìnì bóòwí ń kọ̀rọ̀ náà àgbàmọ́ ọlẹ́nu náà torí ìwọ́kọ́ la fi pọ́n lé tààlà fi pọ́n lé o Allah wa Rasul àwọn àfáà tí wọ́n ní àtẹ̀lé o àwọn máa ń mọdírètì ọ̀rọ̀ ẹnu tá àgán fẹ́ sọ àtàwọn tí wọ́n fẹ́ fọ́lù wa táàfà bá tó sọ pé gbogbo àwọn ẹyẹ lò wọ́n mọ̀ yọ mistake wọn ọ̀n sọ fáwọn ọmọ wípé ẹwà bí tí wọ́n fẹ́ mọ́ ọdún lórí tíra wọn àmà rẹ̀ aná ni ọ̀tà kọ̀ ń gbọ́ bá sí kìíní torí tó fi kọ́ wọn náà ní wọ́n ìbá ti ẹ̀rẹ́ jẹ ẹ wo àfáwà àgbà jàbàtà ọmọ rẹ̀ kẹ́ mọ̀ ń gbọ́rọ̀ rẹ̀ lórí àfáwà ti dàdàkúdà o àfáwà jàbàtà wọn ti dàdàkúdà o àwọn náà sọ fún wa pé àgbọ́dọ̀ mọ́ bá oníbídíà lọ́wọ́ kódà wọ́n tún yin oníbídíà wọ́n sálámà sí kódà mọ́ rí wọn láti wọ́n tún bá oníbídíà lọ́wọ́ ẹwà ọ̀rọ̀ jágbàjàgbà òǹdóde kan ó dẹ̀ bá ṣéèkì kan lọ́wọ́ wà láì ṣéèkì ẹ̀ ṣéèkì alùsùn náà ni o ṣùgbọ́n ó tó gbọ́n sọ pé ó ti lẹ̀ ní bídíà kan pé ìkàkà tó ṣe bídíà ni so ọgbọ́dọ̀ sálámà sí ọgbọ́dọ̀ bà lọ́wọ́ ọgbọ́dọ̀ yìí ọgbọ́dọ̀ tó kò tì wọ́n ló wí fáwọn ọmọ gbogbo àwọn àbá àlọ́kọ̀ ndẹ́mù àmọ́ náà tí wọ́n á ya wèrè wọ́n á sọ̀rọ̀ náà pé àpàdà sí burú ti bá àfá wọn o ọmọ ìyá nínú nǹkan tí àfá gbọ́dọ̀ ṣe kíni tó gbọ́dọ̀ mójútó ni number one ẹ má gbàgbé ọlọ́run gbogbo orílẹ̀ tí mo ṣe ń bá sọ̀rọ̀ ẹ ti ọlọ́run síwájú ẹ fà nàbí sí example gbogbo tá a fẹ́ ṣe nínú arákàdá wà ẹ sáàmà wo ànábì ẹgbọ̀yé gbogbo tí àtẹ́rí ẹ̀ka ẹgbẹ́ àwọn tí àyẹ̀ wá kọ́mọ̀ kọlu bí ànábì ṣe kíni ẹ fi ànábì ẹ fi sẹ̀sántẹ́ fẹ́ múnú gbogbo tíra tó bá jẹ́ ròrí táwọn àfáà ń sọ torí ìrìn àjò ànábì bó ṣe ìrìn àjò kò sẹ́ni tó lè mú ìtọ́ dáa jù bẹ́ẹ̀ lọ tálíkà mi wá ó nìkan náà gbélé fún wa pé káfí ṣàpèjúwe lóye pé dandan ní tó bá tiẹ̀ lọ kéwkéwkéwkéw ọ̀gbọ̀dọ̀ wọn máa ṣẹ́rọ́tù nàbì ẹ̀dẹ̀ lọ ka síra níbi àwọn tí ó yẹ kárì láìlè lórí bí síra ibnu kíni o asham albidaya àti kíni ṣẹ̀ṣẹ̀ ráwọn síra ńláńlá gan àwọn abúlé tó ti ṣe kéékèèké inú wọn náà ti rí mùtásọ́rù síra ibnu kíni o mùtásọ́rù bidaya àti nìháyà náà wà náà àwọn bàbá tó kọ tíra tó pé wọ́n rí láìlè lórí àwọn tíra tá a gbọ́dọ̀ rí láìlè lórí iná ni arọ̀híkul kíni o almaktum àbádáadáa ni alálàyé ni àmọ́tíra àwọn ẹni ọlọ́run náà ká ló fi wá sọ fún wa gbogbo kéwú tẹ́ bá dé ẹ̀ké ẹ̀ka tànàbí dáadáa kẹ̀dẹ̀ sọ torí ìyẹn gangan ọ̀nà ní tafsiru àdáwà gbogbo tànàbí pé àṣẹ kí láàyè ẹ̀ rí inú ìgbésí ayé ànàbí laqad kana lakum fi rasulillahi uswatun hasanah
ẹlẹ́kẹrin hikma al-alim bayna qala Allah wa qala rasul wa qala al-ulama al-qa'imina bil-qisti wa bayna al-hikma. Ọlọ́run a máa sẹ́bù fẹ́lùmí huwa alam bi al-mutun afá àgbàní kí ni ẹ pè ní al-mutun àwọn ọ̀rọ̀ t'Ọlọ́run sọ àwọn ọ̀rọ̀ t'Ànábì sọ àwọn ọ̀rọ̀ táwọn afá sọ ó gúùdù ọkà ọmọ àwọn kò ní hikima ọgbọ́n kò sọgbọ́n tí èsì kí ni tí èlò wal hikma fi salasi fi ma'rifati salasi ìtẹ́sì ń pè ní hikima ó wà níbi kéèyàn ọmọ nǹkan mẹ́ta hikima ń bẹ níbi kéèyàn ọmọ kí ni ó nǹkan mẹ́ta hikima ń bẹ níbi fi ma'rifati ma qala ghayruka fi ma'rifati ma qala ghayruka wa ma fa'ala man bika wa ma yaf'alu man dunak innal hikma on be bi fi ma'rifati ma qala ghayru kí yo lori kan táwọn mi kọ e kan telu mi kọ wa ma'rifatu man ma'ak àwọn tó bá ń gbé àárín wọn kó mọ̀ wọ́n kó understand wọn wa ma'rifatu man dunak ẹ wá rìn káàkiri ẹ lọ mọ̀ condition àwọn èèyàn míì náà o gbọ́dọ̀ understand your present situation the people around you àwọn tẹ́ ẹ súnmọ́ ara ìlú ibi tó wà ìkejì o gbọ́dọ̀ máa gbàyé fasihu fil ard fanzuru kayfa ana akibatu alladhina min qablikum ẹnikẹ́ni tí ó bá ti mọ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí kò sí ọpọlọ fún ẹjẹ́ tí sọ́rọ̀ fún yín ìgbàtọ́lọ́m bá fẹ́ wá ṣàánú èèyàn yóò wá bù ọ ní ọpọlọ tó pé by nature ọpọlọ gẹ́gẹ́ ó mú tọpọlọ rẹ bá mú dáadáa ọ gbádùn tẹ́lòmí kọ ọ gbádùn ìná wọ́n sọ wípé kámọ́ kan tẹ́lòmí ṣe kéde ìgbàtọ́lọ́ bí bá fẹ́ máa bá àwọn sàhábà sọ̀rọ̀ ó lé àwọn bàdí sọ ilé àwọn máa ṣe báyìí ẹ̀yẹ máa ṣe kéde dárí pé ọ̀rọ̀ sáàdì wọn kó tó máa ṣe kéde kó tó máa sọ̀rọ̀ sí ẹ́ àrẹ́bì mọ́ tí àwọn ará Mẹ́kà ń ṣe ọmọ táwọn ará Sáàmù ń ṣe ọmọ nípa àwọn Yahudi àti Nasara débi pé Yahudi àti Nasara gan àwọn gan ń ṣe èèmọ̀ níbi àwọn ọ̀rọ̀ tánàbí ń wí